káàsán ẹ káàárọ̀. Ẹ̀gbọ́n tí olóyè wí. Ẹ̀gbọ́n tí olóyè wí. Alákọ̀ọ́kọ́, gbogbo ara àwọn tó ń tẹ̀lé olóyè tí wọ́n fi sílẹ̀ sílé. Àwọn dúkìá olóyè wọn ni wọ́n ń jí wọn tà. Gbogbo ẹlẹ́gbọ́n nínú fọ́nrán yìí. Wọ́n ń jí àwọn kan tí olóyè tí wọ́n fi sílẹ̀ sílé wọ́n jí wọn tà. Ṣé irú nǹkan wọ̀nyí ṣó dáa? Ẹni tó ṣẹ̀yìn èèyàn kò dàbí ẹni tó ṣojú èèyàn. Eye service wa ti pọ̀ jù. Eye service wa ó ti pọ̀ jù. Ẹnu ẹ gbọ́ bí olóyè ṣe ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn káàkiri. Wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu. Màá fi eléyìí náà máa fi direct ẹ̀yin tí ẹ yapa kúrò nínú Yorùbá World Media. Màá fi bá yín sọ̀rọ̀ díẹ̀. Ara nǹkan tá ń wèrè ò ṣe rántí nǹkan tó fa wàhálà nínú mídíà tẹ́ fi yára tẹ́ lọ ń sọ oríṣiríṣi. Ẹnu ẹ ti fojú ara yín. Gbogbo iná lẹ wà ń bẹ̀ níbi tí gbogbo nǹkan wọn ti ń ṣẹlẹ̀ ń ṣe fojú yín rí nǹkan tá à ń sọ. Ẹ rí yàn kó ya fọ́tò pẹ̀lẹ́ èèyàn ẹ ló ti lọ darapọ̀ mọ́ lóṣèlú. Ẹ fọpọlọ ṣe nǹkan. Ẹ ṣe máa táàgì olóyè ń sìnkú ti ṣe ló ti ń ṣe lóṣèlú. Ṣé bí nǹkan tá à ń wèrè? Ẹ nídìí láti lọ tọrọ dáríjì tọ́lọ́run bá fẹ́ jẹ yín níyà. Ẹ nídìí láti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn ìyá wọ̀nyẹn, àwọn ìyá àgbàlagbà, àwọn bàbá wọ̀nyẹn tí ẹ ta ẹnu sí lára. Mo wo fọ́nrán tí àròlé bàbá tẹ́ntẹ́n ń ṣe, mo wo ọmọdé jírí mi. Mo jírí mi. Gbogbo wọn ló ń wo kókókókókókókó. Ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ o. Ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Òun náà rèé o. Ìjọ náà rèé o bí àná. Ṣé rí gbogbo ẹ̀ lénìí? Ṣé rí gbogbo ẹ̀ lénìí? Wọ́n níbi tí àgbàlagbà bá jùkọ́ sóhun tó bá rí ọmọdé bá gungi ìrókò kò lè rí. Òun náà rèé. Ẹ jẹ́ ká wo nǹkan tí olóyè sọ náà. Mbàrẹ̀ tí mo jẹ́ ọmọ nífẹ̀ẹ́ yìí. Ọlọ́run ni máa ń ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ni máa ń ṣe bẹ́ẹ̀. Tí ó bá dẹ̀ ṣe wú ni máa ń ṣe nǹkan. Ọkùnrin ṣe ìfẹ́ fọ́nmọ́ fàyè ọ̀pẹ́lẹ̀. Adúgbò pé ojú túnra rí. Nígbà tí ẹ̀mí ọ̀bá bọ́, àmọ̀ ìjàgbọ́n náà. Adúgbò fọlọ́run. Adúgbò fọlọ́run. Ọlọ́run ní fínlẹ̀ o. Ọlọ́run bá mi dúró tì mí. Ẹni tó bá ní owó ọ̀tẹ́rù, ọba tí ó fi tán ló ní. Ẹni tó bá ní àgbìyànjú kó try. Ọ̀nà ẹ̀sìn tiẹ̀. Onídìí kó bá wa jà. Ó sì tiẹ̀ o. Tó gbìyànjú ẹ̀. Láti rí bó ṣe fẹ́ ṣe. Nísìnyí, àwa lọ́lọ́run lò. Àwa yìí gbogbo yìí lọ́lọ́run fi tì mí. Tí àwọn àgbáyé fi mọ̀ pé àwọn Yorùbá gàjọ sọ fáwọn fẹ́ pọ̀ lábẹ́ Nàìjíríà bẹ́ẹ̀ kọ́ ni. Àwa yìí ni àwa àtàjọ ń ṣe náà rí. A sì pé Ọlọ́run forí jì àwọn tó ti bá lọ. Ọlọ́run pàṣẹ wọn rẹ́. Tí wọ́n bá ń jagun náà, àwọn kan ó kú. Àwọn kan ó sì kú. Àwọn tó bá kú náà ni wọ́n máa sọ àtàwọn tó bá ṣẹlẹ̀. Ọlọ́run ní payín rẹ̀ o. Ọlọ́run lè ní jẹ́ jábọ́. Dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba wa nílẹ̀ Yorùbá pátápátá. Gbogbo wọn náà náà gbìyànjú iṣẹ́ ní pàápàá jùlọ àwọn ọba Ògùn state yẹn. Wọ́n dúró gan-an. Ẹ wúru bàbá orílẹ̀ kéńtà yẹn. Orílẹ̀ kéńtà bẹ́ẹ̀ ni. Nígbà mo wà nínú ẹ̀wọ̀n bẹ̀rẹ̀. Wọ́n ní kí gbogbo ọba ọmọ sáìn. Bàbá orílẹ̀ kéńtà yẹn. Òun ló gbé orúkọ mi. Wọ́n jọ bá fẹ́ kó gbé mi wá Nàìjíríà. Wọ́n ní di ọba bíi 20 tí ó sáìn wò. Orílẹ̀ kéńtà lọ́kọ́ sáìn. Ọdẹ yọ sí. Orílẹ̀ kéńtà lọ́kọ́ sáìn. Gbogbo lọ fún Níbàrígà ọ sáìn. Wọ́n bẹ̀rẹ̀ sí gbé fún gbogbo àwọn ọba ní Ògùn state aláké kankan wọ́n bọ́ọ̀lù rẹ̀. Ó gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn tọ́lọ́run fi ìfẹ́ mi sí lọ́kàn wọ́n sáìn. Àwọn tọ́lọ́run kádàrá pé àwọn ò ní fọwọ́ sí wọn fọwọ́ sí. Gbogbo lọ sọ́sùn àwọn tọ́lọ́run kádàrá pé tó ọmọ wa náà lọ́mọ yẹn wọ́n sáìn. Adúpẹ́ lọ gbogbo wọn pátápátá Ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn. Àwọn tí ò sáìn náà Ọlọ́run níjọ́ bàjẹ́ fún àwọn náà. Bí èèyàn bá ṣe dáadáa lénìí ó lè ṣe dáadáa lọ́la. Ó lè jẹ́ pé àwọn tí ò sáìn lánàá nínú wọn náà lọ́lọ́run lóòótọ́ Ọlọ́run fi yọ wá náà nísìn. Adúpẹ́ lọ Ọlọ́run. Mo adúpẹ́ lọ bàbá mi Rasheed Adéwọlé Ládọjà. Ọlọ́run jẹ́ mi bàbá mi ó kú bàbá. Gbogbo ẹni tó bá ń tẹ̀lé ẹ jẹ́ ká máa wà ní 100% loyalty. 99 loyalty yẹn kò dáa. 99 loyalty yẹn ẹyọ kan tó kù yẹn ìyẹn lè fi ṣe jàǹbá. 100 dáa. Bàbá mi jẹ́ kí n mọ̀ pé Olúbàdàn jẹ́ kí n mọ̀ pé òun ní 100% loyalty sí mi. Bá ṣe kábíyèsí fún wa. Bẹ́ẹ̀ ni bàbá wọn
ọba aládọjà ọba olúgbọ́n. bàbá olúgbọ́n tí bá pè bàbá olúgbọ́n ní aago 2 òru yóò gbé bàbá yẹn ṣàdéhùn fún mi níjọ́ kan bàbá olúgbọ́n yẹn ó ní Sunday wọ́n ní bàbá mi ó ní mo mọ̀ pé ọkàn rẹ̀ ò balẹ̀ wọ́n ní kò balẹ̀ ó sì wọ́n fẹ́ kó fọkàn rẹ̀ balẹ̀ ó sì mọ̀ pé ó ní bàbá ó lé mi olúgbọ́n ni mo ń sọ bẹ́ẹ̀ fún ọ pé tó bá pè mí láago kan òun gbé nǹkan kan tó bá dẹ̀ ń ṣe ọ́ ṣe mí ní sì dúró tì ọ́ kò wá sígbà tí mo pè bàbá yìí ò ní gbé fóònù tí bá ti ní ẹ̀lú bàbá mi olúgbọ́n yóò ní sí òsì ọ̀nà kí ló fẹ́ ohun tó fẹ́ yẹn yóò sì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wá tó bá mú gbà yẹn bàbá olúgbọ́n mo máa ń pè tí mo bá mi gbà wọ́n lẹ̀ lẹ́fí rò pé mo lágbára bàbá yẹn ni bàbá dáadáa bàbá yẹn ọjọ́ kan tí alókòló lè pè mí pé nǹkan kan ṣẹlẹ̀ fún mú àmọ́ wa kan wọ́n á ní kọmíṣánná pólísì yẹn bínú ẹni ṣègbà mo wá pè bàbá olúgbọ́n mo ní bàbá wàhálà wa ó ní kí ló dé mo náà ọmọ tí ń tẹ̀lé mi mo náà ti fa wàhálà sí mi lọ́rùn tágbára mi ọ̀tá ó ní kí ló dé ìṣàlàyé fún wọn á ní kó bá mi pè kọmíṣánná pólísì Ògùn state bàbá ní kí n fún un ní ìṣẹ́jú márùn-ún mo pè mí padà ó dẹ̀ pè kọmíṣánná pólísì dẹ̀ pè bàbá padà pé ohun tẹ́ bá ti fẹ́ lẹ́la wọn ṣe bàbá lóhun tí mo fẹ́ ní pé kò pé Sunday fúnra rẹ̀ kọmíṣánná pólísì yẹn pè mí wọ́n ní táà ní yẹn lóhun kọmíṣánná pólísì ní kẹ́ pẹ̀lẹ́sà ọ̀gá ó ní bàbá olúgbọ́n ti pè òun ó sì ti bá wọn sọ̀rọ̀ through governor Ogun State Dàpọ̀ Abíọ́dún ó lọ́n jẹ́ mi máa yẹn náà Ògùn ìyẹn dáadáa Dàpọ̀ Abíọ́dún yẹn náà ó dúró tì mí governor Dàpọ̀ Abíọ́dún wá sọ fún kọmíṣánná pólísì pé àwọn ọmọ tó ń wò yẹn Yorùbá ni wọn o kankan ọ̀dẹ́ gbọ́dọ̀ ṣe wọ́n èèyàn kì í lé ọmọ burúkú fẹ́ nípa jẹ ìjà tí wọ́n dẹ̀ ń jà wọn ò pa ní oṣù kankan ìjà Yorùbá náà ń gbé o àwọn ọmọ yẹn ń sìn tó bá fẹ́ ní kó ṣe gọ́vnà sọ bẹ́ẹ̀ fún CP gọ́vnà Dàpọ̀ sọ bẹ́ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ sáwọn ọmọ yẹn o ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ mú wọn tó bá múnú wọn kó fi wọn lẹ̀ torí bàbá olúgbọ́n ti pè wọn ó ti fẹjọ́ sùn ó sọ fún CP bẹ́ẹ̀ CP yẹn wá pè mí ó ní ta ni mo believe mo lálóko lódò ó ní ta ni ń jẹ́ bẹ́ẹ̀ mo ní yọ akàn ìlà ó ní kí ní kọ́ mọ́ bọ̀ lọ́fíìsì nǹkan mọ́ bẹ̀rù àwọn táwọn mú yẹn àwọn olùdí sí àti pé àwọn Fúlàní tó ń parọ́ táwọn fẹ́ tí wọ́n bá wọn pé káwọn lọ mú wọn yẹn àwọn ó pè wọ́n wá kí wọ́n á kojú ẹ̀ wọn lọ́dà bẹ́ẹ̀ ó ní kí n sọ pé gómìnà ti pè wọn kankan ní sí wọn á parọ́ lórí wọn lọ rẹ̀ kó tó bá ti dọ́dọ̀ nǹkan sọ pé látọ̀dọ̀ Sunday Igboho ó pè wọn ní píye bàbá lóko lódò lọ bẹ̀ nígbà tó dọ̀hún ó ní bàbá ọlọ́kọjá bẹ́ẹ̀ mo ní yẹn ó ní ìyẹn pọ̀ gan bàbá lóko lódò ọmọ ohun ti bẹ lábẹ́ ìyẹn pé Ọlọ́run lo àwọn bàbá ológun àti gọ́fìnà Ògùn yẹn fún mi bíbẹ̀ ẹ̀kọ́ tó bá lọ bẹ̀ wọ́n múlẹ̀ ó lè pọ̀ wọ́n mú tí wọ́n bá wà mú ojú tì mí nù àdúgbò fọlọ́run fún àwọn tọ́lọ̀ fi ta láti lẹ́yìn wa lẹ́yìn náà báwa dúpẹ́ fún bàbá Bọ́lá Tinubu bẹ́ẹ̀ tí wọ́n bá sí yẹn lóore yẹn mọ́ mọ́ ni ọdún karùn-ún rẹ̀ lẹ́yìn odi wọ́n dẹ̀ lọ bá bàbá yẹn ọmọ yẹn ọmọ rẹ̀ ni ilẹ̀ ní ẹni ọmọ bọ́ńlẹ̀ tó bá ní mọ́ wálé kí la fẹ́ ṣe abala fẹ́ jà ẹ̀wọ̀ yẹ̀mí tí ó tún bọ́ tálá lè bá jà Ọlọ́run ní gbìjà wà Ọlọ́run ní bàbá Bọ́lá Ahmed Tinubu ní kí mọ́ bọ́ńlẹ̀ ó ní mímì ọ̀rẹ́ gbọ́dọ̀ mímì bẹ́ẹ̀ ni kí wọ́n á ní mọ̀ yin Tinubu tí ń bú mi sẹ́mọ̀ pé wèrè àrò ní. bẹ́ẹ̀ ńlá ni ẹ̀kọ́ yẹ ọkọ̀ lórí burúkú rẹ̀ nìyẹn aláìmọye wèrè tó ní mo sẹ́yìn Tinubu yẹn ṣé babalá bàbá rẹ̀ lè gbà mílẹ̀. nígbò bàbá rẹ̀ ò lè gbà mílẹ̀. bàbá mi kò lè gbà yín lẹ̀. mo ti mọ fún àwọn agbára mi ó ju agbára mi lọ. kábíyèsí Ọlọ́run. odidi orílẹ̀-èdè là ń bá jà orílẹ̀-èdè kan là ń bá jà kéṣe local government kìí ṣe state là ń bá jà federal government ní agbìyànjú agbára wa ò ní bá a bá jẹ lọ dídí bàbá a sì ti jẹ lọ náà tọ́lọ́ sí ìfàwọn bàbá wa kẹ́kẹ́ wa tí wọ́n wá ní ọmọ wa ní ọ́ bó ti ẹ̀jẹ̀ pàfi lọ wọ́n gbà tá à ń ṣe ń gbà yẹn tí wọ́n tún wá bínú pé àfi lọ àwọn tó rà ń bú wọn gbà yẹn bẹ́ẹ̀ ni o ẹ mọ yọ ọba tá a bú ọba tá a bú nílọ ó tiẹ̀ sí èmi ẹ̀jẹ̀ tèmi bẹ́ẹ̀ ṣe ń bú wọn lèmi tí mo jẹ́ kí náà bí ọdẹ bónú ẹ ní ká má bù wọn ṣùgbọ́n èyí ní ká má bù wọn. àwọn bàbá wa ní pé bọ́mọ bá ṣe bàbá ọmọ ní ó ṣe sọ́ọ̀rì
tí bàbá bá ṣe ọmọ náà ní sọ́ọ̀rì oníburúkú bàbá láyé kọ́lọ́dọ̀ ọmọ ọlọ́run káwá dúpẹ́ pé aláwọ̀ bàbá dáadáa a bẹ̀ wọ́n sì gbọ́ wọ́n wá kó wa wọ́n dà wá pọ̀ mọ́mọ́tọ́ wọ́n wá ní ká mọ̀ ṣe bó ṣe wù wá gbogbo ohun tá a bá dẹ̀ fẹ́ ká fi sùúrù ṣe á béèrè àwọn fún àwọn ti dúró tiwa tí wọ́n pé tó bá ti wà lẹ́yìn wa Fúlàní ayákìlá tí ń pààyàn ò lè ṣe nǹkan kan fún wa mọ́ orí pa ní baba mo jẹ́ ká fi sùúrù kọ́rọ̀ wa ẹ̀jẹ̀ á fi sùúrù kù á dẹ̀ délé mi Ọlọ́run ní pa yín rẹ́ ìgbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń béèrè kọ́lọ̀ wọlá wákàtí àsìkò tá a wà yìí kọ́lọ̀ máa ń yọ̀ǹdẹ̀ fún bàbá yẹn Ọlọ́run jẹ́ bí bàbá Tinubu ogun ẹ̀nà bá nífẹ̀ẹ́ mi ń tòótọ́ tọkàntọkàn yóò mọ fọkàn bá mi lọ yóò sì mọ bá mi yin bàbá yẹn kò ní í bú ẹni tó bá ń bú bàbá Tinubu ń sìn ó dá ìgbà tí ò fẹ́ràn mi ohun tó ń wá wàhálà sí mi lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi ti bàjẹ́ ìgbà tí ó ti ṣẹlẹ̀ ẹ̀yìn náà òfin bàbá wa bí ó ṣe ọmọ kí lálálá wọ́n ti yọ ẹ́ńjìn gbogbo ẹ̀ta wọ́n ti yọ ta wọ́n ti ta ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi àwọn ọmọ tí ń tẹ̀lé mi náà ni wọ́n rẹ̀ olùgbà bọ́lọ̀ pé wọn ọ̀rẹ́ mi nìta wọn ọ̀rẹ́ mi nìta ọ̀tọ́lọ̀ mi wà lọ́dọ̀ Ọlọ́run lè dá yẹn wò Ọlọ́run lè dá yẹn wò wọ́n tó bá jẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ kò ní fi ọwọ́ kan ní rẹ̀ Ọlọ́run ni ò fi ọwọ́ kan ní ìní àmì Olúwa ó ti dá bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀. Ó yẹ báwọn sọ ẹ address everybody ẹ̀yin address everybody káwọn máa lọ sorry. Alukuru ni wọ́n sọ kámẹ́rà. Ìfẹ́ lójú àpapọ̀ ọmọ Yorùbá. Ẹ ṣeun ẹ̀yin ènìyàn wa mo kí wa iná ẹ̀gbọ́n àwọn ọ̀rọ̀ tó ń sọ adúpẹ́ bá a dúpẹ́ láti ní lọ́dọ̀ ọ̀la ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ fún olóyè kò sí nǹkan tó dàbí freedom àwọn èèyàn wá kẹ̀tíkẹ̀tí lọ́tún lósì torí pé ẹni yìí ni olóyè àtàwọn ọ̀tá náà wọ́n wà nù wọn o àwọn tí inú wọn ò dùn sí náà wà nù wọn wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn ọba àkọ́kọ́ náà wà náà tí inú wọn ò dùn sí náà bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n kọ́ náà kó dáríjì gbogbo wa ni ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ wo dáadáa tí olóyè ṣe ẹ wo tí orí gbede mo dẹ̀ mọ̀ pé ibi gíga láyé wọ́n sì máa ju bí wọ́n wà ẹ lọ lágbára Ọlọ́run ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ̀yin ènìyàn wa fọ́nrán tá a mú wá fún wa ní ká wò ó ní mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní world media ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ àwọn èèyàn pè ní táìmù yẹn ara nǹkan tó fà á náà ni mo fẹnu sí yẹn ara nǹkan tó fà òun lélẹ̀ ara nǹkan tó fà òun ni eléyìí tẹ́ ṣàròrárí yẹn tó fa wàhálà tó wà ńlẹ̀ títí di èní kán lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tí màá súgbé fún yín ò ní jù báyìí lọ ẹ bá mi pín kó dọ́wọ́ wọn ẹ mọ̀ wọ́n o àtàwọn tí wọ́n sì ń rí tẹ̀ sì ń rí tí wọ́n máa jó kiri lórí social media ẹni tó ṣe ń wò tẹ́yìn bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ kọrin ọ̀tẹ̀ síyàn tó bá fẹ́ kọrin ọ̀tẹ̀ wàá kọ́kọ́ wòra ẹ wò ẹni tó ò ṣe ń wò ò ṣe ń rí sójú ẹ wo mo kí wa ẹ̀yin ènìyàn wa àní rí jù báyìí lọ kọ́lọ́n kó dáríjì gbogbo wa Àkàlàmàgò TV náà.